Sheikh Akeugbagold jáde ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho Oòṣà owó baba dami wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fọ́nrán ilé tí mo mú wá yìí kódà gbogbo àjọṣepọ̀ wọn gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lábẹ́ aṣọ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ àná Ọba Adéyẹmí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnàná nínú fọ́nrán ilé tí mo mú wá yìí ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ Sheikh Akeugbagold wọ́n bẹ̀ Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Oòṣà wọ́n bẹ̀ wọ́n wò lánàá òde yìí nínú ilé wọn tí ń bẹ ń Sókà nílùú Ìbàdàn níbi tí wọ́n ti láǹfààní láti máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n gba Olóyè Májàsọ́lá lọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ràn àwọn nǹkan tó yẹ kó ń lò láti máa ṣe kó má jẹ́ pé wọ́n tún padà bọ́ sínú ìṣòro tàbí wàhálà tí wọ́n ti jáde kúrò ẹ̀. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan o kódà wọ́n mẹ́nu bà oyè tí wọ́n fẹ́ fún wọn nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àjọsọpọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ àná Ọba Adéyẹmí nínú àwọn oyè tí wọ́n ní wọ́n fẹ́ gbé fún wọn wọ́n ní wọ́n ti kọ́kọ́ ń ro oyè yẹn pé wọ́n ní pé Jagun of Yorùbá land wọ́n ní Jagun of Yorùbá land ló kọ́kọ́ wá sọ́kàn wọn pé kọ́kọ́ gbé fún Sunday Igboho Oòṣà lẹ́yìn ìgbà náà ni wọ́n tún mú àbá Lógun Akínfìjàlọ̀ of Yorùbá land wọ́n ní àmọ́ kábíyèsí yẹn sọ wípé oyè táwọn bá fẹ́ gbé fún Igboho Oòṣà ó gbọ́dọ̀ jẹ́ oyè kan tó ní kìmí oyè kan tó tóbi dáadáa ni tó jẹ́ pé àwọn àti Ọ̀nà Kakanfò wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ ni tí ò ní jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú ara wọn ẹ wò ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ò dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ń gbé Sheikh Akeugbagold wọlé kẹ wá gbọ́ wìnrìn lẹ́nu wọn bẹ́ẹ̀ sì ni Chief Olóyè Sunday Igboho Oòṣà Májàsọ́lá àwọn náà sọ̀rọ̀ o nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ jẹ́ ń sáré gbé fọ́nrán ẹ̀ wọlé kẹ wá gbọ́ wìnrìn ẹ má yí kó ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwọn méjèèjì la pàdé pẹ̀lú Capable tajà kílà ń gbó akílà òde òjìyàn kan bàbá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n Capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ Capable lè tí a fi ewé àti egbò ṣe Capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe Capable by the way ó yà kó di Capable gbà kan jẹ́. Èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má tí gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. àwọn tí ń pa Yorùbá jayé tí wọ́n torí ẹ̀ lé ẹ kúrò nílùú àwọn náà ló tó padà fèsì o. àwọn tí mo sọ̀rọ̀ fún. tẹ́ ẹ sọ̀rọ̀ fún. wọ́n bẹ̀rẹ̀ náà àwọn tó ṣiṣẹ́ mi. wọ́n bẹ̀rẹ̀ náà àwọn tó ṣe fínísì dọ́rẹ̀ lọ́hùn. orí ẹ̀ta mọ́nu. ẹ̀ta ń ní. ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n ṣáìtì inú lẹ́tà wa yìí. bàbá kan pè mí ní níbi aago 5 ìwọ náà máa mú lẹ́tà kọ́ọ̀pì tí mo kọ́ yẹn máa mú bọ̀. bàbá mi dọ́dọ̀ wọn bàbá ní sọ́gbọ́n tó ṣẹlẹ̀ báyìí mo ṣẹ̀ṣẹ̀ ń jìnnà ní ìgbọ́n kankan. wọ́n ti ṣáìtì ilé ọ̀rẹ́ rà mú lẹ́tà yẹn wá àwọn ọmọ sí lọ́jọ́ iwájú mẹ́jọ ló kó wa pọ̀ mọ́jà fúnra. bọ́lá ń ṣe dá yín pẹ̀lú stature yín lẹ̀ fún ọ̀pọ̀ ọmọdé nìyí o lọ́jọ́ orí ẹ̀ kì í sọ ọmọdé tátọ́ wà sọ̀pọ̀ fọ́lọ́ ní yìí sí. báwo oníròyìn bá dé wọ́n fẹ́ fà yín láhán ẹ̀kan sọ díẹ̀ ẹ̀kọ́ yòówù sínú bí a bá bẹ̀rẹ̀ ní ẹ̀mí no comment is no comment ẹ̀ kì í lè fọ̀rọ̀ sínú téèyàn bá sẹ́yìn ìsìn náà lẹ́bi wúrúwúrúwúrú bọ́n ẹnu ẹ̀gbọ́n tó ń bá tí tó pa ẹgbẹ́ báyìí lè lọ tó padà dé bàbá yìí lẹ́kọ̀ọ́kọ́ ti mọ̀ rẹ̀. àmì ẹni tí ò ní làákà yóò rò pé bẹ́ẹ̀ ṣe bínú náà ni ó continue. ẹ wá change system ẹ sọ di fọ̀rọ̀ sípò bí àgbà. bàbá Aláàfin Adéyẹmí ọlọ́pàá mi yọ ní sábọ̀. wọ́n pè ní nígbà kan èmi àti engineer Ibrahim wọ́n ní ká ṣiṣẹ́ fún yín pé yọjú sáwọn. ẹ̀sìn mítìnì àkọ́kọ́ ẹ̀sìn mítìnì ẹ̀kejì ẹ̀sìn mítìnì àkọ́kọ́ nínú ààfin ẹsẹ ẹ̀kejì
ní àdúgbò bọ́rọ́bọ́rọ́ ẹ tó ṣe ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tèmi mọ̀ ni ẹ tó ṣe àìmọye tẹ́yìn méjèèjì òde mọ̀ wọn mẹ́ta tèmi mọ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ bàbá wa pè mí bàbá ní ọmọ mi Sunday Igboho á fún lóyè of Yorùbá land níjọ́ náà lọ́hùn bàbá wa ní oyè wo láde fún làwọn bá fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ipò tí wọn bá wà wọn wo àwọn tí wọn ti lò kọjá bò ni wọn ṣe lò mo wá sọ fún bàbá wa Adéyẹmí mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land líbẹ̀ tíjọ́ ní kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land bàbá ní ọ̀rọ̀ ló sọ yìí o àmọ́ màá ronú sí fún di méjì Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan bá ti jẹ àwọn ìlú kan bẹ tí wọ́n ń jẹ jagun ìkejì àwọn ìdílé kan bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń jẹ jagun wọ́n ní tí ọba bá ti ń lọ jẹ oyè tọ́ba ẹgbẹ́ rẹ̀ kan ti jẹ rí ọ̀fẹ́ wọra ilẹ̀ ni o wọ́n ní àní ló bá mi Ìgbòho pọ̀ lọ́wọ́ mi kọjá ká fún lóyè tí wọ́n mọ̀ drag fún mi níjọ́ mẹ́rin nígbò tí ìjọ karùn-ún bàbá rí kọ́ọ̀dù náà máa bọ̀ wá bá mi mo dọ́dọ̀ wọn bá mi kílẹ̀ lérò ìkàṣe wọ́n ní mo ronú oyè kan ẹnìkan péré lọ jẹ oyè yẹn lọ́dọ̀ ní wọ́n dárúkọ ẹni náà ẹni lọ kọ́kọ́ wà lọ́dọ̀ wọn tó ń ti pè mí lójú ọ̀nà kí bàbá rẹ̀ dán kan wo kódà ń pè ọ̀fọ̀ níbi ṣe ń dárúkọ oyè yẹn nígbà èmi náà débẹ̀ lóòótọ́ bàbá bá ní fún ní jagun tàbí lóògùn akérèfìdà lọ ní a bá dẹ́tẹ̀ káwókè ó gbé lẹ́la kí bá pe orí kí jagun akérèfìdà lọ ó tó ìṣẹ́jú márùn-ún tí wọ́n wí tẹ̀léra wọn ní kí ló fi ṣeré ẹnìkan ìwojú ẹ àwọn jagunjagun ayé ni wọ́n jẹ́ àfi jẹ́ fóònù àtẹnimọ́ fi jẹ́ Kakanfò ń lè tó fọwọ́sowọ́pọ̀ lórí ilẹ̀ Yorùbá ìyẹn ní onídàkàn méjèèjì ọjà torí ẹ̀yìn gbà mí àbúrò lè burú jẹ̀gbọ́n lọ àmọ́ tá a bá dọ́gbọ́n sí àwọn àlejò àwọn méjèèjì àbáwọn ní tọ́lá jí lọ́la yọjú sí mi á tẹ̀lé tààrí mo lọ́dọ̀ bàbá ń jọ́kejì wọ́n ní bàbá sùn mo rẹ̀ ra jẹ́ nígbà òtí jọ́kẹta mo tún yọjú bẹ́ẹ̀ nígbà òtí jọ́kẹni wọ́n bá pè mí wọ́n ní mo ti ní kan tẹ̀lé fà yẹn èmi ti sọ fún lóye lẹ́ni tí ó tẹ̀lé fà bàbá tó sí ilé wọ́n ní bàbá náà ló ránṣẹ́ irú àgbákò kínní nígbà òtí jọ́ta mo tún débẹ̀ ẹni tí ó tẹ̀lé fà ti dé wọ́n ti tẹ nẹ́gẹ́tìfẹ̀ bàbá wá fún mi mo kà mo ní ó ti dábàá wọn lọ́ọ́ mú nílé sùn lórí ẹ̀kọ́ sàdúrà ìbá àfààní ọ̀ kọ̀ wá padà mú wá fún mi torí tí ó ṣèkì gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ mú padà wá fún mi ìfẹ́ kó wọn àti Kakanfò ọjà wọn tọ́ mọ́ kájọ́ mọ́ sábà ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ mọ́ sábà jà mo fẹ́ lèmi bá mú kọ́pì lẹ́tà yẹn mo lọ lé nígbà táwọn ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n ṣáìtì inú lẹ́tà wa yìí bàbá kẹ́ pè mí ní níbi aago 5 máa mú lẹ́tà kọ́pì tí mo fa yẹn máa mú bọ̀ bàbá mu dọ́dọ̀ wọn bàbá ní sọ gbọ́n tó ṣẹlẹ̀ báyìí mo ṣẹ̀ṣẹ̀ yín jìnnà ní ìjọ nǹkan wọ́n ti ṣáìkì lé ọ̀rẹ́ mú lẹ́tà yẹn wá àmọ́ sí lọ́jọ́ iwájú mẹ́jọ wọn kó wa pọ̀ mọ́jà tó máa àlọ́lárí bí bàbá ṣe padà lọ mọ́ wa lọ́wọ́ nìyẹn. ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ nǹkan. àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ nǹkan. irú ọyẹ tí ìṣẹ̀lẹ̀ làwọn mi ò ní tí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá sí. tí a bá ti fẹ́ nìkan lóye kan ẹ mọ́ tó bá wọn fà mọ́. lọ́rùbẹ́ mẹ́sàn-án ni mọ́ nígbà tí wọ́n ń fa oyè kan lẹ́nu jọ́ mẹ́ta ká ní mo wọ́n. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kóró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá ni Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́pùtì. òjò dúró wò. má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocystin natural Glutathione capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Position tó lè sọ̀rọ̀ ń gbà yẹn ni wọ́n máa ń joyè kan lọ́yọ̀ọ́ tó yẹ kán fẹ́ni tí wọ́n fún ẹni tó bá jẹ́ àkọ́bí ọba ni wọ́n máa ń fún àmọ́ kò sáré mọ́mọ́ nígbà tí ò sáré mọ́mọ́ ẹ pẹ́ nìkan ní àrẹ̀mọ́ òfin Yorùbá làjìrà ìbá níyì jù yẹn lọ ẹ wá wò ó tóbi ìmọ̀ràn ẹlẹ́kẹta olóyè Ìgbòho
ọba tó ní ò ní fi yín sílẹ̀. ọ̀rọ̀ yín wá gbà ọ̀gọ́ bá ẹ ti dégún àgbà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yégún àgbà jú ọmọ aráyé àmọ́ tìyàn ń tìkùtì bọ́rọ̀ bá jíwọ́ tán ọlọ́run nìkan ló kù téèyàn ò rí. n tó kàn tí Yorùbá gbọ́dọ̀ kọ́kọ́ jà fún sìn step by step ní regional government. kí wọ́n tiẹ̀ kọ́kọ́ jẹ́ Yorùbá kọ́kọ́ dá dúró náà. ẹ dáhùn ọ̀hún náà dá dúró regional government. ní kàtà bá ti ní regional government eléyìí kan léyìn yóò easy. tá a bá padà sí ètò ìjọba tó yìnbó ń lò láyé ìjọ regional government ìran Yorùbá ó lè pàṣẹ pé ní state báyìí o àfẹ́kẹ́yìn èèyàn wọ bíbá anyhow. bí London ṣe rí yẹn wọ́n ń lo regional bẹ̀ ní UK. ó gbọ́dọ̀ ti torí pé o ní visa UK lọ́wọ́ tó wá bìlí pé ọ̀pẹ̀lẹ̀ wọ Ireland anyhow kò possible. kódà bẹ́ẹ̀ yẹn ọba wọ Scotland kò pọ̀ òkàlẹ̀ wọ straight. òfin wà ìlú kọ̀ọ̀kan dá dúró ni kò sí lábẹ́ state kan. lẹ́yìn regional government ètò ilẹ̀ lẹ́ńlẹ̀ tẹ̀ ń lé yẹn náà padà sẹ́wọ̀n. ẹgbẹ́ bẹ́ẹ̀ sí nílé kìíní yẹn bọ̀ kìíní yẹn ò wọ́n gan tí ìgbà tí kìíní yẹn wọlé. Ọlọ́run ní sìn yín lọ́nà o. ìmọ̀ràn tó wá kàn yín. ẹni bá fẹ́ dẹ́rù kan. ojú ẹ̀ láàrin kan. ẹni bá fẹ́ dẹ́rù kan. ojú ẹ̀ láàrin kan. àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà. ẹni bá fẹ́ dẹ́rù kan. ojú ẹ̀ láàrin kan. ìmọ̀ràn tó kàn yín. ẹ má gbẹ̀san o. ẹ má gbẹ̀san o. àwọn tó betray yín pọ̀ o. wọ́n pọ̀ o. àwọn tó súnmọ́ yín tẹ̀lé rò pé lè ṣe jàǹbá. mélòó lẹ́ka. bí wọn ò bá ṣe ń tí wọn ṣe yẹn ẹ ní lọ bí tẹ lọ ẹ ní dé. ẹ ní dé. tí wọn ò bá ṣe ń tí wọn ṣe yẹn Tinubu ò ní gbà pé ọyà àjọ jókòó sọ̀rọ̀. ó yá àjọ sọ̀rọ̀. president tí ń bọ̀ nísìn bí Tinubu bá parí ọdún mẹ́jọ ẹ tún jọ jókòó sọ̀rọ̀ ni o. bí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe kàlánà tó jẹ́ pọ́n ní sábàjì òye ni o. ẹ má gbẹ̀san o. ẹ má gbẹ̀san o. gbogbo èèyàn mọ́ra. everybody mọ́ra. ẹ gbà pọ́nà ló ṣe gbogbo tó ti kọjá. ẹ ti wá di egun àgbà mo sọ̀rọ̀ kan fún yín ní the last time yìí mo fún yín ní mọ̀ràn mẹ́rin yẹn wọ́n tọ́ repeat it. alágbára ìbínú tán alágbára kì í sọ̀rọ̀ tán alágbára bá sọ díẹ̀ á fi yòókù síkùn. bọ́lọ̀ ń ṣe dá yín pẹ̀lú sátọ̀ yín lẹ̀ fún ọ̀pọ̀ ọmọdé yín o lọ́jọ́ orí ẹ̀ fi ń sọ ọmọdé tá tó wà sòkò bọ́lọ̀ ń gbé yín sí. báwọn oníròyìn bá dé wọ́n fẹ́ fà yín láhán ẹ̀kàn sọ díẹ̀ ẹ̀kọ́ yòókù sínú bí a bá bẹ̀rẹ̀ mí ẹ̀ ní no comment. No comment is no comment. Torí abániwí kì í bá ní dáa. Kò fà sílé sáánà kan. Lẹ́tàgbọ́lá fàkútàlá iná ìbálá muwátàdùn bìlẹ̀ máa tẹ́kẹ̀. Tí o bá fẹ́ mú alágbára, mo yá àwọn alágbára náà ti mú alágbára. Lọ́n bìlẹ̀ máa tẹ́kẹ̀. Ẹ wo yí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́wọ̀ bí ẹ ṣe twist everything. Ọ̀tọ̀ ní tẹ̀mí. Ọ̀tọ̀ ní fi jẹ́ dojú ẹ̀kọ́. Àbádọ́ àbábọ̀ ẹ̀yìn náà tún wá ní. Ilé tí ẹ lẹ́ẹ̀ni wọ̀, ilé wọ̀ lẹ́jọ́kù, lẹ́sùn falala. Kódà lẹ́fọwọ́ kan àwọn olórí. Ìfọ́bìlì sọ́nẹ́kà. Alágbára kì í jẹun tán. Bẹ́ẹ̀ bá jẹun ẹni wí àti ẹ bá sáà fún yín bó ṣe lè wù kó ń tọ̀ wọ́n fẹ́ràn yín tó ẹ̀dẹ́ nìkan ló tẹ̀sí oúnjẹ ẹ má jẹ́ oúnjẹ yìí nìkan. Ẹ máa jẹ oúnjẹ, ẹ máa pín jẹ pẹ̀lú àwọn tí ń tẹ̀lé yín. Wọ́n máa ń sọ̀rọ̀ kan àwọn ọba máa ń kówé kan. Wọ́n lẹ́ni ọba dẹnu ọ̀rọ̀ wọn yóò jẹnu ya wọn. Àwọn tí ń tẹ̀lé yín kẹ́yìn kan ò ní jí àwọn náà ò ní jẹnu ya. Ẹlẹ́kẹ̀rin alágbára kì í sùn tán o. Bẹ́ẹ̀ bá sùn díẹ̀ ẹ dá àwọn ọdún lóhùn. Ẹ pe Ọlọ́run ẹlẹ́dàá yẹn ẹ pe Ọlọ́run. Kò sẹ́ni tó lè sọ̀yàn lẹ́yìn Ọlọ́run. Mẹ́rin yẹn alágbára kì í sọ̀rọ̀ tán. Alágbára kì í sùn tán. Alágbára kì í jẹun tán. Alágbára kì í bínú tán. Ẹ mú bẹ̀rẹ̀ rìn mọ́wọ́ ẹ dákun. Ẹ dákun tó lọ ń dá yín. Ẹ kì í lè fọ̀rọ̀ sínú téèyàn bá sẹ́yìn. Ìsínà lẹ́ bínú wúrúwúrúwúrú. Bọ́n tó ń bá tí wọ́n pa ló bá ilé lọ tó padà dé màdá yìí lẹ́kọ̀ọ́ pé dìmọ̀. Wọ́n ní tí ò ní làákà yóò rò pé bẹ́ẹ̀ ṣe bínú náà ni ó kọ̀ntínú. Ẹ wá change system. Ẹ sọ di fọ̀rọ̀ sí kò bí àgbà. Gbígbọ́ Sàlá ìgbọ́ orin Barrister ni fọ̀rọ̀ sí kò bí ìyá àgbà. Gbígbọ́ Sàlá ìgbọ́ agbọ́mọ bí wọ́n o, agbọ́mọ bí wọ́n o, dàyòkù sí wọn dá. Gbogbo ewu tó ṣe yín tó ti rí kọjá. Àwọn ọ̀rọ̀ tí torí ẹ̀dá kò. Ẹ̀dá kòdó. Kò ní kú lẹ́yìn máa bọ́ lọ́rùn bá. Kò ní kú lẹ́yìn máa bọ́ lọ́rùn bá.
يا من ليس كمثله شيء وسميع البصير يا الله يا من المولى ويا من كرام ayé alóore tó kọ́ fojú kan kó má parẹ́ tó bá fọwọ́ bá kọ́ má tó fò tí ń bọ̀ lọ́nà tí ọba ọlọ́run máa fàwé. Ọlọ́run máa fàwé ẹ̀yà Ọlọ́run máa fàwé ẹ̀yà o. Ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. Ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. Àná ò bàjẹ́. Mọ́wúlẹ́ lápapá ilẹ̀kùn ayọ̀ ti dára. Òní ò bàjẹ́. Mọ́kọ̀ lápapá ilẹ̀kùn. Ó ti dára tẹ̀yìn náà ò bàjẹ́ o. Ọwọ́ lápapá ilẹ̀kùn ayọ̀ ti dára. Tí ò sóògùn rẹ̀ àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. Irú eléyìí ní ìsìn nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni irú eléyìí ní ìsìn oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. Ní hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. Eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe vì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbàgbó yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè gun jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹgbò lọmọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlàlà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà síkì èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ atúndè ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ́bì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sọ̀sọ̀sọ̀ pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sàtìrò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìí mọ̀ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kẹlẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ̀ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé béèyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ó rògo fáwọn kan ni o bọ́rọ̀ ti rí ni.